gbogbo ẹ̀yin tẹ́ wà lÉkòó Eku Iroju, gbogbo ẹ̀yin tẹ́ wà l'Abẹ́òkúta Eku Iroju, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tó wà ní Ìjẹ̀bú pàápàá báyìí Eku Iroju. Ìdí tó yẹ pé mo sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé àsìkò kan ń bọ̀ tó rẹ̀. Èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ ń ló máa ń ro. Ọkọ̀ oṣù yẹ máa rẹ o, ọkọ̀ àjẹ́ yẹ máa rẹ o, ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí yẹ máa rẹ o. Ọkọ̀ oṣù yẹ máa rẹ o, ọkọ̀ àjẹ́ yẹ máa rẹ o, ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí yẹ máa rẹ o. Ẹ̀yin àṣebàjẹ́ o, ẹ ò rí bí sásì. Ẹ̀yin ọ̀dàlúrú o, ẹ ò lè sá pamọ́. Ẹ̀yin ọ̀bàyéjẹ́ o, àsìkò ẹ̀san tó. Bàbá confam international, ọkọ̀ yìí ti dé. Bàbá confam international, ọkọ̀ yìí ti dé. Ẹ̀yin àṣebàjẹ́ o, ẹ ò rí bí sásì. Ẹ̀yin ọ̀dàlúrú o, alẹ́ ò lè sá pamọ́. Ẹ̀yin ọ̀bàyéjẹ́ o, àsìkò ẹ̀san tó. Bàbá confam international, ọkọ̀ yìí ti dé. Bàbá confam international, ọkọ̀ yìí ti dé. Ọkọ̀ oṣù yẹn máa rẹ o, ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ o, ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò yìí yẹn máa rẹ o. Ẹni kò mọ̀ o, ẹni mọ̀ òkò, à ń lè bọ̀ lẹ́yìn ó lára àwájú jagunlá bíbẹ̀ nílẹ̀ ó dé tọgbọ́tọgbọ́n. Ẹ̀yin àṣebàjẹ́ o, ẹ ò rí bí sásì. Alẹ́ yìí ọ̀dàlúrú o, ẹ ò lè sá pamọ́. Ẹ̀yin ọ̀bàyéjẹ́ o, àsìkò ẹ̀san tó. Bàbá confam international, ọkọ̀ yìí ti dé. Bàbá confam international, Ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. ọkọ̀ yẹn máa rẹ o, ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ Ẹ o, bá mi share, ọkọ̀ èmèrè bàbá confam ẹ bá mi share jẹ́ kó máa lọ sókè. ètò yìí yẹn máa rẹ o. Ọkọ̀ oṣù yẹn máa rẹ o, ọkọ̀ àjẹ́ yẹn máa rẹ o, ọkọ̀ èmèrè bàbá confam international lórí ètò Ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Ẹ ṣeun o, ẹ ṣẹ́gun ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi ní diaspora. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo rẹ̀ kí ẹ̀yin tẹ́ ẹ tún bọ̀ láti wá gbọ́ mi. Kì í ṣe wípé bọ́yá ẹ mọ̀ mí kọ́, gbogbo pátá lẹ mọ̀ mí. Ẹ dẹ̀ mọ̀ wípé bàbá yìí o kì í gbé òfò wá bá ẹnikẹ́ni. Ọ̀rọ̀ tó jẹ́ òtítọ́ ló máa ń gbé wá bá èèyàn. Ọ̀rọ̀ tó jẹ́ òtítọ́ ló máa ń gbé wá bá èèyàn. Òun ló happen tó yẹ pé mo gbé ọ̀rọ̀ yìí pápápá, mo ní kí n gbà bí kí n sọ fún yín. Mo fẹ́ sọ̀rọ̀ pàtàkì kan fún yín, so ọ̀rọ̀ ẹ̀ jẹ́ pàtàkì. Mo lè fẹ́ gbogbo yín ká ẹ gbọ́. Ohun tó jẹ́ pàtàkì tí mo ní kí gbogbo yín ká ẹ gbọ́ ni wípé gbogbo ẹ̀yin tẹ́ wà l'Ékòó Eku Iroju, gbogbo ẹ̀yin tẹ́ wà l'Abẹ́òkúta Eku Iroju, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tó wà ní Ìjẹ̀bú pàápàá báyìí Eku Iroju. Ìdí tó yẹ pé mo sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé àsìkò kan ń bọ̀ tó lè jẹ́ pé nǹkan tí ẹ jẹ tí ẹ yó lórí ẹ máa jẹ tó máa ṣẹ́kù. Pàtàkì jùlọ mo fẹ́ kí ọ̀rẹ́ mi léni èní ní ọjọ́ bí ẹ̀, ọjọ́ birthday, èní ní ọjọ́ bí ẹ̀, Richard Ọ̀pánúgà, èní ní ọjọ́ birthday ẹ̀, a kí wọn because February ni gbogbo wa. Èmi náà pàápàá báyìí on the 15 ní birthday mi. 15 ní birthday mi, ẹjọ́ ẹ̀yin tèmi, ẹjọ́ ní ọjọ́ ẹ báyìí máa jáde, máa dẹ̀ máa ṣe kí ni, máa dá gbogbo ní ara, máa dá iná ara yá gidi. Ẹ dẹ̀ máa gbọ́ wípé bàbá confam lóòótọ́ ọjọ́ birthday ẹni because mo mọ̀ pé Facebook báyìí ó máa gbóná ní ọjọ́ yẹn, wọ́n á blow ẹ̀, wọ́n á blow Facebook. Àwọn tí ó mọ̀ pàápàá bá máa sọ pé jẹ́ kó ń lọ wo bàbá tó ń pè bàbá confam. Ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè gbẹ́ òlégun ẹni bá tẹ̀ ló máa ń tiro. So ẹjọ́ torí tọlọ́run tẹ́ ẹ bá lọ across, tẹ́ bá rí fídíò yìí pàdé, ẹ máa bá mi share ẹ,
ẹ máa bá mi share, ẹ máa bá mi share. Ṣé rí ohun kankan wà tí ó rẹ̀ jẹ́ pé mò ń gbọ́ kíní rẹ̀ ń bà mí nínú jẹ́, kíní tó rẹ̀ ń bà mí nínú jẹ́, but because mo mọ̀ pé nínú ọdún tuntun la wà, òun ló happen tó rẹ̀ pé mi ò bínú. Mo ní àwọn èèyàn míì pàápàá tó máa ń sọ fún mi pé ṣe ni mi ò lè sọ English. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi share. Àwọn ẹlòmíì máa ń sọ pé ṣe ni bàbá ò lè sọ English. So English wa jẹ́ bí àìsàn tó rẹ̀ jẹ́ wípé ẹni tó bá gbọ́ English kì í gbélé ayé ni. Àwọn tó rẹ̀ jẹ́ pé mo English sọ tó kàwé tó ka gbogbo ẹ̀ pápá olè ló ń jà kiri, olè ló máa ń jà kiri. Ṣé ẹ gbọ́ orúkọ mi bì kan tí mo lọ bì kan tí mo lọ jalè rí? Mi ò lè jalè. Ìdí ni wípé ṣé ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ẹni tó rẹ̀ jẹ́ pé ó like láti máa bú àgbàlagbà kó wo màá make sure wípé òun náà pápá máa di oníyẹ̀yẹ́. Ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa data fún mi. Ẹ máa data fún mi, ẹ máa data fún mi. Ẹ máa data fún ẹni tó rẹ̀ jẹ́ pé ó wò ṣùṣùṣù tó dẹ̀ wò wípé okay now èmi mi ò ṣẹgbẹ́ ẹ̀ ní ọjọ́ orí lórí gbogbo nǹkan mi ò ṣẹgbẹ́ ẹ̀ láti máa wò mí ṣùṣùṣù, láti máa gbé ọ̀rọ̀ mi, láti máa sọ̀rọ̀ burúkú sí èmi tó ń wà ní àwùjọ àbí ó wà ní pàdé, láti máa sọ̀rọ̀ nípa pé mi ò kì í ṣe anything. Òun náà ò ṣe anything, oníyẹ̀yẹ́, ó dẹ̀ ti di oníyẹ̀yẹ́ ni. Kò ní gbààyè níbikíbi tó bá lọ. Èmi mo sọ bẹ́ẹ̀. Ẹni tó dé wo jẹ́ kí n sọ fún ẹ, ẹni tó bá gúnyán tẹ, ẹni tó bá fojú tẹ́ńbẹ́lẹ̀ mi, màá gúnyán ẹ kéré. Ọlọ́run. Èmi mo sọ bẹ́ẹ̀. Bàbá confirm ni. Ẹni tó bá gúnyán tèmi, tó bá gún kéré, Ọlọ́run, àbí tó bá fojú tẹ́ńbẹ́lẹ̀ mi, màá gúnyán ẹ kéré ni. Ìdí tí wọ́n máa fi gúnyán ẹ kéré ni wípé on try láti jẹ́ pé bóyá kan rò pé bóyá pé wọ́n máa gba attention mi kí n máa wà exist. Irú ẹ̀ ò dẹ̀ lè ṣẹlẹ̀. Ọmọ wa ìtẹ́ irú ẹ̀ lè ṣẹlẹ̀ ni wípé bó ṣe mo dé sí ilé ayé yìí kò sẹ́nikẹ́ni tó mọ̀. Mo lè ti gbé ìlú káàkiri. Ìlú tí mo ń gbé káàkiri, ṣé àwọn èèyàn ti gbé káàkiri tó jìnnà káàkiri bẹ́ẹ̀? Ó kéré jù mo mọ̀ iye ọdún tí mo lò London. Ó kéré jù mo mọ̀ iye ọdún tí mo lò ní Germany. Ó mú kéré jù mo mọ̀ iye ọdún tí mo ti lò ní America. Hello ọ̀rẹ́, jẹ́ ń pè é padà. Fún mi 5 minutes máa pè é padà. So lórí ọ̀rọ̀ tí mò ń sọ fún yín, àwọn míì pàápàá máa ń wò mí wípé ẹni tó dẹ̀ jẹ́ pé ń pè ní bàbá confirm yìí, irú èèyàn wo ló jẹ́, irú èèyàn wo ló jẹ́. Ṣé rí irú èèyàn tí mo jẹ́, mo máa ń try tó dẹ̀ jẹ́ pé mo máa ń jẹ́ àwọn, mo máa ń jà fún èèyàn. Tẹ́ bá wò lórí Yoruba Nation, ohun tí mo ṣe lórí Yoruba Nation, ẹni tó lè ṣe irú nǹkan tí mo ṣe ní Yoruba Nation, mi ò mọ ẹni tó lè ṣe irú ẹ̀, but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tẹ́ bá dé kò ní ṣe báyìí mọ̀, everyday ló ń pa èèyàn ń bẹ̀, everyday ló ń kọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ń bẹ̀. Kò sí ní tó kàn mí. Because mo rí wípé bóyá gbogbo àwọn nǹkan tó lè jẹ́ pé àjà fún mo mọ̀ wípé àmọ́ tí àsìkò bá tó fún Ọlọ́run, àkálò ló á pè bàbá. But ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ìrẹ́ tó bá lò wípé bóyá wípé èmi lè máa fi ta ẹ̀yin, ẹ jìyà ẹ jẹ́wé yá. Tó bá jẹ́ pé èmi o, bàbá confirm yìí ló fẹ́ fi máa ta ẹ̀yin, èmi ló máa dúró tó máa sọ pé kí ni mo jẹ́, mi ò jẹ́ anything. Wàláhì ọba tó pè mí tó rán mi iṣẹ́ máa yẹ̀yẹ́ ibikíbi tó bá dé òní gbà yìí. Èmi mo sọ bẹ́ẹ̀. Àdàbí Ọlọ́run tí mò ń sìn, ó jẹ́ pé Ọlọ́run ti kú nìyẹn. But tí Ọlọ́run yóò bá kú, ibikíbi tí wọ́n bá wà tó bá dá orúkọ mi sí ohun tí bàbá àti ìyá mi ò mọ̀ nípa ẹ̀, tó yẹ̀yẹ́ mi pé èmi ò pé báwo ni tèmi ṣe jẹ́ ní ilé ayé yìí ní ọjọ́ orí mi. Ẹni tó lè sọ̀rọ̀ rẹ̀ báyìí, ẹni tó tẹ̀lé mi jù lọ, ẹni tó tẹ̀lé mi jù lọ, orí ẹ̀ ti burú ni, orí ẹ̀ ó ti burú. Ọlọ́run tọ́rí mo sọ fún yín, bí orí ẹ̀ ò bá burú, ó lè débi kan kó sọ pé ń ṣe ni Jacob ò ṣe anything. Kí ni Jacob jẹ́ kì í ṣe anything? Orí ẹ̀ ti bàjẹ́ láti máa sọ fún èmi wípé òkè bóyá pé èmi ò ṣe anything. Ta ni onítọ̀hún tó ṣe anything? Èmi.
ọmọdé tó sọ pé tó ń bá dàgbà orí ẹyẹlé ló máa jẹ ni ẹyẹlé ò ní jẹ́ kó dàgbà. Èmi mo sọ bẹ́ẹ̀. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Bàbá confirm ló sọ bẹ́ẹ̀. Àmọ́ tó bá kíkà kò sí bó ṣe máa lọ sí tọ́lẹ̀tì o. Tó máa fi omi tó máa fi tàǹbà ìgbẹ́ tó wà ń di ẹ kó tún kíkà síbẹ̀ máa bá gbẹ̀mbẹ̀. Ẹ bá gbẹ̀mbẹ̀ ó máa ń rùn ni ìgbẹ́ máa ń rùn ni. Kó ló máa ń sọ̀rọ̀ sí èmi òdúró tó ń sọ̀rọ̀ sí orí ẹ dàrú. Orí ẹ dàrú. Orí ẹ ti dàrú. Èmi báwo ni tèmi jẹ́ mi ò ṣe anything ìwọ náà ò ní ṣe anything láyé ẹ Ọlọ́run èmi sọ máa bá ipò ní ẹni wíà máa bá ẹ fà ṣòkò tó máa ṣò ẹ máa bá ẹ wọ Ọlọ́run gbogbo jẹ́ kí n sọ fún ẹ gbogbo mídíà ni máa gbé gbà gbogbo mídíà ni máa gbé gbà ó sì kò máa dá orúkọ yín ẹ̀yin olè burúkú yẹn orí jìbìtì ẹ̀yin olè burúkú wọ̀nyí olè lẹ́ ń jà náà bí ó bá jẹ́ pé olè lẹ́ ń jà máa ń sọ̀rọ̀ sí àwọn èèyàn pé bóyá pé èèyàn kan ṣe gbá kan ó ṣe àwo kan ó ṣe kìíní kan èyí tẹ̀ ń jalè kiri ẹ̀yin orí jìbìtì olè jágùdà kẹ́ máa lọ gbé ìbọn ńlókù kẹ́ lọ gbé ìbọn kẹ́ máa lọ rọ́ọ̀bù ńlọ máa pè yín jù ẹ lè rọ́ọ̀bù tó lè jẹ́ pé bóyá pé ẹ máa káàkiri láti máa jalè ni máa sọ fún èmi wípé mi ò ṣe anything wàláì ó máa yẹ̀yẹ́ ọjọ́ tó máa yẹ̀yẹ́ ó dé ẹ̀yọ̀ kan lónìí èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ọjọ́ tó máa yẹ̀yẹ́ ẹ bá mi share fídíò yìí ẹjọ́ ẹ bá mi share ẹ bá mi share ṣé ti wọ ẹ bá mi share ṣé nígbà tó bá mi share fídíò yìí ẹ máa mọ̀ ṣé ní ẹ share kí gbogbo àgbáyé kó gbọ́ nǹkan tó ń ṣe tí lè fi jó mi ò kí dáyàn lóhùn because ọmọ tó ṣẹlẹ̀ pé because kò sí ní tó kàn mí kò sí ní tó kàn bàbá confirm international mi ò bá wò ó jẹ́ kí n sọ kàn fún yín Jìkọ́bù ò bá nìkan jà Jìkọ́bù ò bá nìkan bínú ayé ẹyẹ sọsọkúsọ mi ò bá nìkan níjà mi ò dẹ̀ bá nìkan wí mi ò dẹ̀ bá nìkan ṣe nǹkan tó lè jẹ́ pé kò lọ mi ò pàdé mi pẹ̀lú èèyàn kan kó sọ pé lágbájá báyìí mi ò mọ̀ àbí mo ṣe pàdé pẹ̀lú èèyàn wípé àbí kó má rí tiẹ̀ ṣe àbí mo ṣe pẹ̀lú èèyàn tẹ́ ẹ̀ bá wò pàápàá láàrin ọjọ́ mẹ́ta ẹ̀ mo ti jókòó mi jẹ́ mo sọ pé nǹkan tó bá hùn oníkálukú ni kó máa ṣe síbẹ̀síbẹ̀ wọn ò ní fi orúkọ mi sílẹ̀ wọ́n sì dá orúkọ mi níbikíbi tó ń bá wà wọ́n sì dá orúkọ mi wọ́n ṣépè fún yálà yá yìí ni wọ́n ṣépè fún bàbá ńlákú bàbá yìí ni ṣé wọn ò kí pàdé làjọ pàdé ni ṣé wọn ò kí mọ̀yàn ni mọ̀ yín ni ẹ̀yin olè oníjìbìtì yìí aná kékeré wọ̀nyí kí ni mo ṣe fún yín kí ni mo ṣe fún yín ẹ try pé kẹ́ ẹ silent bàbá confam ṣáà ni ẹ try kẹ́ ẹ silent ẹ lè silent mi o wo mo ti pín gbogbo ọ̀rọ̀ yìí mo ti pín fún gbogbo àwọn mídíà wọ́n máa gbé ọ̀rọ̀ yìí jáde káàkiri ẹ máa di oníyẹ̀yẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ máa di oníyẹ̀yẹ́ mi ò nídìí láì jẹ́ pé ẹ̀yin tẹ́ máa ń gbé ọ̀gá yìí ẹ gbé orúkọ ọ̀gá yẹn fún yàn pé kó máa blog yẹ ẹ gbé orúkọ ọ̀gá yìí ẹ gbé fún yàn kó máa blog yẹ nígbà tó ń gbé orúkọ ọ̀gá yìí fún yàn kó máa blog yẹ kí lẹ fi rò pé ó máa ṣe fún yín kí lẹ rò pé ó fẹ́ ṣẹlẹ̀ fún ìwọ gangan fúnra yín ẹ̀yin ọlọ́tẹ̀ wọ̀nyí ẹ̀yin ọlọ́tẹ̀ ọ̀tẹ̀lẹ̀ máa ń ṣe kiri náà ó lè jìbìtì ṣé ibi tẹ́ wà ṣé ẹ lè ṣe irú nǹkan tẹ́ ẹ ṣe káàkiri ṣé ẹ ṣe ibi tẹ́ wà ní ẹ lè ṣe náà you can't do it wọ́n jẹ́ kí n sọ nǹkan fún yín àìlówó lọ́wọ́ kò pa lórúkọ dà mr nori síbẹ̀ ó rí pé wo bó ṣe rí mi báyìí mi ò lówó mo ní àlàáfíà bíbá kúrò ní bíbá mo délé mi báyìí mo sùn lọ ní tèmi nìyẹn but jẹ́ kí n sọ nǹkan fún yín ìwà tẹ́ ẹ̀ ń wò tẹ́ ẹ̀ kúrò ní ìlú tẹ́ ẹ̀ ti kúrò lọ sí ìlú mi ṣé kò jẹ́ ká ẹ change kẹ́ ẹ yíwà yẹn padà kẹ́ ẹ yíwà yẹn padà ìwà ok ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà ń sìn báyìí ẹlòmíì ló gbé owó tó lọ store sílé owó tuntun wọ́n lọ store sínú ilé wọ́n store owó yẹn tó pọ̀ gan wọ́n wá ń tà ok àmọ́ pé dọ́là ni àwọn èèyàn máa ń tà àbí dọ́là ni wọ́n máa ń rà àmọ́ nísìnyí báyìí owó tuntun sì báyìí wọ́n ń tà fún ẹni tó lè jẹ́ wípé ó fẹ́ ṣẹ nítorí pé gbogbo nǹkan ní bísínẹ́sì báwo lè ṣe wà tí ìwà olè yìí ò lè tán láàrin yín náà kí lẹ fẹ́ ṣe tí ìwà olè ò lè tán láàrin yín gbogbo nǹkan lẹ lè máa tà ẹ lè ta ọmọ yín kẹ́fì lówó
ọmọ tẹ́ ẹ bí ẹ lè fi ṣòwò nítorí pé ẹ ti nífẹ̀ẹ́ owó jù. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ Nàìjíríà náà every day no pààyàn ní Nàìjíríà. Kidnap tẹ́lẹ̀ báyà sọ pé bóyá Fúlàní ló máa ń kidnap. Fúlàní ò kidnap èèyàn mọ́. Yorùbá gangan fúnra rẹ̀ ló ń kidnap èèyàn. Yorùbá kankan fúnra ẹ̀ máa ń kidnap ẹ̀. Girlfriend on kidnap girlfriend tó máa ń gé ẹran ẹ̀ tó gé pàtẹ tó máa ń ta. Bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ náà pápá máa ń pè ọ̀rẹ́ ẹ̀ wọ́n á pa wọ́n á ṣe gbogbo ẹ̀ tó bá lọ sí social media máa rí gbogbo ẹ̀ máa rí ń bẹ̀. Ṣé wọ́n ṣépè fún yín láti ibi tẹ́ ti kúrò ni? Ṣé wọ́n ṣépè fún yín ni? Tí wọ́n bá ṣépè fún ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ èlòmíín sí ok ó ní ìwé gbogbo àwọn tó wà ní ìlú ìbò pàápàá sinmi fún ọjọ́ mélòó kan ṣe mo wáyé tó fi sinmi n ò rówó gbà tó bá jẹ́ pé wọ́n rówó gbà wọ́n tó máa tọrọ owó ẹjọ́ Nàìjíríà ò yízì Nàìjíríà ò ṣe kinní kan but nígbà tó rẹ̀ gbé gbogbo ẹ̀ lè kokoko òun ò rówó gbà ní báǹkì wọ́n ti ṣí àwọ̀ yẹn mọ́ ara wọn lọ́wọ́ èèyàn kankan òkú gbèrè owó mọ́ tó bá pè èèyàn kan jáde kó yízì lónìí àdé mánéjì ẹ bẹ́ẹ̀ ibẹ̀ náà bí sí ẹ mánéjì ẹ ṣó mọ̀ pé bó ṣe owó òsì tí gbogbo èèyàn jà nísìnyí báyìí ó jẹ́ kí ẹnikẹ́ni ò tọrọ owó lọ́wọ́ anybody mọ́ wọn tọrọ owó lọ́wọ́ anybody mọ́ gbogbo wa sí mi wọn pe èèyàn pé bàbá kò yí sí ẹjọ́ jẹ́ ká fún ní account number kó sẹ́ndì kankan sí wa tó bá sẹ́ndì sí ẹ tó bá wọ̀ náà káǹtì ẹ ò lè gbà báwo ló ti fẹ́ gbà ẹ sọ fún wa báwo ló ti fẹ́ gbà ẹ mò ń gbàdúrà pàápàá báyìí pé kìíní ẹ kó lọ bẹ́ẹ̀ kó má dúró kó má lọ bẹ́ẹ̀ kó lọ bẹ́ẹ̀ fún dídí ọdún 5 pàápàá ìbẹ̀lẹ̀ ti máa mọ̀ wípé lóòótọ́ àtòdodo Ọlọ́run ló máa jẹ́ nítorí pé nǹkan tẹ́ wọ́n fẹ́ wípé kẹ́ ẹ ṣe ẹ fẹ́ ṣe wọ́n ti kówó yẹn sílẹ̀ wọ́n ṣó ẹ̀ káàkiri àwọn olówó yẹn wọ́n ti gba owó yẹn wọ́n ti gba owó yẹn sílẹ̀ so kò wá sí ní báǹkì mọ́ àwọn bank manager àsìkò tó ẹ̀gbọ́n máa lówó rẹ̀ bank manager mọ̀ bí tó owó yẹn lọ kí owó yẹn tó jáde pàápàá báyìí wọ́n ti lọ store ẹ̀ fún àwọn tó máa store ẹ̀ fún tó ti gba owó àlùkò wọ́n ti gbà wọlé owó tó jẹ́ owó tuntun wọ́n gbà ìdí ni wípé nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn àbí o ìyà ń jẹyàn níbẹ̀ yẹn ìyà ń jẹ wọ́n gan ọmọ ìyá tó ń jẹ wọ́n bẹ̀ ṣá ìyà ń jẹ ìyá oúnjẹ bàbá oúnjẹ ìyàwó oúnjẹ ọkọ Ọlọ́run ṣe rí ẹni tó lè jẹ́ pé ìyàwó ẹ̀ wà lóyún sí pápá máa ronú pé tóun bá mọ̀ wọ́n ní fún ìyàwó òun lóyún lórí nǹkan tó wà Nàìjíríà tí kò sí epo kò sí mọ́tò kò sí owó mo rò pé owó ló máa wà pápá tó máa rè epo tí owó ò bá sí pápá báwo ló ti fẹ́ rè epo ókè tó bá rè epo náà pápá jẹnẹrétọ̀ náà pápá ókè ẹ̀wọ̀n nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọjọ́ mẹ́ta yìí ó ní àwọn èèyàn kan lọ sí Mushin kọrin àbí mbò kan bí náà kan lọ tó ń lọ ṣe rálì ńbẹ nígbà tó lọ ṣe rálì wọ́n ra búrẹ́dì rẹpẹtẹ wọ́n gbé jẹnẹrétọ̀ wọ́n gbé stóòfù wọ́n lọ síbẹ̀ ó ní ó dìgbà tán abẹ́yà aláwùsá ó ní ó dìgbà tán bá dáhùn lóhùn káwọn tó kúrò ńbẹ náà gbé gbogbo ẹ̀ náà ọlọ́pàá kó wọn pẹ̀lú wọn ló lọ kó tì mọ́lé iṣẹ́ yìí gbọ́rú nǹkan bẹ́ẹ̀ ní ìlú míì rí ẹ lè gbọ́rú ẹ̀ kán ṣe rálì àbí kán lọ protect tó lè jẹ́ kán lọ mú wọn kán sọ pé nǹkan báyìí nìkan ṣe fún wọn Nàìjíríà lè ti máa rí nǹkan játijáti wọn yẹn àbí òun bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan báyìí Nàìjíríà lè ti máa bá Nàìjíríà òun lè ti máa bá ìkọlù gbogbo nǹkan tó lè jẹ́ pé wọ́n ń ṣe yẹn wọ́n mọ nǹkan tó ń ṣe iṣẹ́ ẹ̀rọ pé wọ́n mọ̀ ni àwọn olówó yẹn mọ nǹkan tó ń ṣe mọ nǹkan tó ń ṣe so ẹjọ́ tó lè mo kàn fún ní àwẹ̀ arẹ́ǹtì ni ẹjọ́ ẹ pàdé mi ní ọ̀la Thursday ni kẹ́ pàdé mi ẹ jẹ́ ká pàdé mi níjọ́ Thursday ẹjọ́ torí tọlọ́hun ẹ pàdé mi ní ọjọ́ Thursday tó bá ti pàdé mi ní ọjọ́ Thursday ní ọ̀la ní Thursday tó bá ti pàdé mi ẹ mọ̀ wípé lóòótọ́ Jésù kì í wọ ṣòkòtò nǹkan tí a máa ń bá lọ nìyẹn so màá gbé ọ̀rọ̀ gidi màá gbé wa báyìí gbogbo yín máa gbọ́ gbogbo yín ẹ máa gbọ́ òótọ́ ni mo sọ fún yín nǹkan tó ń ṣe tí ilé fi jóná gbogbo ilẹ̀ máa gbọ́ òótọ́ ni mo sọ fún yín because àwọn míì wà tó lè jẹ́ pé tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ pàápàá báyìí ìjà ló máa ń dà fún wọn so ẹ ṣé gan Monday kìíní ọ̀la Thursday ẹ pè mí bẹ́ẹ̀ jọ Thursday ẹ ṣé God bless you I love you all. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ ń ló máa ń ro.